The Koiki Media bringing the world closer to your doorsteps. Òní jẹ́ ọjọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún 2024. And the time is 3:08 p.m. the Nigerian time. Ìlú Ifẹ̀ náà ni a wà ní inú OAU. Kí a tó máa lọ, màá sọ tí a wá ṣe bíbà fún yín, àmọ́ èmi kọ́ ni màá sọ. A ní àwọn bàbá wa ní ìkàlẹ̀ ń bí. Ẹ káàsán bàbá wa. Ẹ káàsán. Yes sir, mo fẹ́ kẹ́ bá wa kí gbogbo ilé, pàápàá jùlọ àwọn tó ń wò yín lókè òkun àti káàkiri àgbáyé sà. Orúkọ tèmi ni Báṣọ̀run Adékúnlé Olóyèdé Adéṣọ̀kan, tí mo jẹ́ Vice Chairman Yorùbá Regional. Ẹ ṣé gan ni bàbá wa. Mo rí pé ètò ti ń lọ, gbogbo ẹ̀ ti ń lọ. Àwọn èèyàn ti ń dé, àwọn èèyàn jàǹkànjàǹkàn káàkiri àgbáyé, láti ilẹ̀ Yorùbá káàkiri. Ǹjẹ́ ẹ lè sọ ohun tí a wá ṣe ní ìlú Ifẹ̀, pàápàá jùlọ nínú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì tí a wà? Ǹjẹ́ ẹ lè sọ ohun tí a wá ṣe ní ìbàdàn fún wa sà? Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, Yorùbá a ní ìrẹ́pọ̀ tó kún tó. Ìyẹn náà ló dẹ̀ fa ogun abẹ́lé tá a fi jára wa, tí Ìbàdàn ń gbógun ti Ọ̀yọ́, Ọ̀yọ́ ń gbógun ti Ìbàdàn, Ifẹ̀ ń gbógun ti Mọdákẹ́kẹ́, Mọdákẹ́kẹ́ ń gbógun ti Ifẹ̀, Èkìtì ń parapọ̀ láti bá Ìbàdàn jà. Gbogbo àwọn ogun tá a jà ń gbà yẹn, àìní ìfẹ́ tó ni, àìní ìṣọ̀kan tó ni. Nígbà tó wá di ọdún 1876 precisely, àwọn bàbá wa wọ́n wá wò wípé ogun tá a jà láàrin ara wa yìí ó tó gẹ́. Wọ́n wá sign ìwé agreement pé kò tún sí ogun nílẹ̀ Yorùbá mọ́, pé àwọn ò tún jagun nílẹ̀ Yorùbá mọ́. So agreement tí wọ́n sign níjọ́ yẹn, ó ń la fi sàmì ìfẹ́ àti ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá. Bó dẹ̀ ṣe wá rí bẹ́ẹ̀ yẹn, ọjọ́ àyájọ́ ọ̀la ni ọjọ́ yẹn bọ́ sí 23rd of September 1876. A dẹ̀ ti wá mú ní Ìbàdà nínú Yorùbá Regional Alliance pẹ̀lú Ìdáǹdè. A ti mú ní Ìbàdà wípé ọdọọdún la máa ṣe àkórí ọjọ́ yẹn, tá a máa ṣe ayẹyẹ, tá a máa bára wa jó, tá a máa bára wa yọ̀, tí àwọn Ìjẹ̀bú tí wọ́n wà, tí wọ́n showcase àṣà Ìjẹ̀bú, tí wọ́n ti oúnjẹ Ìjẹ̀bú tẹ́gbà ó gbà lọ́wọ́ wọn tí ó jẹ́, tí Ẹ̀gbá ó ṣe oúnjẹ Ẹ̀gbá, táwọn wọn ó gbé fún Ìbàdàn, Ìbàdàn á jẹ, Ìbàdàn ó ṣe oúnjẹ Ìbàdàn, wọ́n á gbé fún Oǹdó, Oǹdó á jẹ, Oǹdó á ṣe oúnjẹ Oǹdó, á gbé f'Ákúrẹ́, Àkúrẹ́ á jẹ. So àwọn nǹkan yẹn ni à ń ṣe. Ọjọ́ yẹn náà la tún rí bí ọjọ́ tó jẹ́ pé ó yẹ kó so gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá papọ̀, tí ò ní síjà láàrin wọn mọ́. Àwọn gangan náà ni ọjọ́ yẹn. Ìdí nìyẹn nígbà tá a ṣe ní ọdún tó kọjá, ìlú Ìbàdàn láti ṣe. Ó tiẹ̀ jẹ́ pé ńgbà yẹn kò tíì sí ọba lórí oyè ńgbà náà. Àwọn Ìbàdàn warlord ni wọ́n gbà wá lálejò, tá a jọ ṣe tó dẹ̀ lárinrin tó dẹ̀. Lọ́dún yìí àwa wò wípé ẹ jẹ́ ká máa bọ̀ ní source, la fi gbé wá sí Orírun. Àwa gbé wá sí ìlú Ifẹ̀, pé Ifẹ̀ láti máa ṣe. Kábíyèsí wa Ọ̀nìrìṣà Ọ̀jájá II, ọba Ẹniìtàn Adéyẹyè, wọ́n dẹ̀ gbà wá tọwọ́ tẹsẹ̀, inú wọn dùn. Wọ́n wò wípé tí gbogbo Yorùbá bá lè ronú bí ẹ̀yin Yorùbá Regional Alliance ṣe ń ronú yìí, kò bá máa dáa. Nítorí pé eléyìí tẹ́ fẹ́ ṣe yìí, àwọn ó tiẹ̀ jẹ́ pé ó bọ́ sí àsìkò ọlọ́jọ́, síbẹ̀síbẹ̀ àwọn kọ́ àwọn ìjòyè, àwọn ọba ìlú rẹpẹtẹ, àwọn oníkó wọn wá jókòó tì wá. So kábíyèsí wa ti wà ní seclusion, kọ́lọ́run ọba kó mú ẹsẹ̀ wọn jáde láyọ̀ àtàlàáfíà, kí ọdún ọlọ́jọ́ náà kó bá wa láyé àti láàyè
ká má fi ẹ̀mí ẹnìkankan dárònú wa. Pàtàkì ọ̀rọ̀ mi tí mò ń sọ ni pé ọjọ́ yìí gangan ló yẹ kí àwọn ọba kó gbárùkù ti jù nínú gbogbo ọdún. Ọjọ́ yìí tá a bá ti mú ọjọ́ ìkádẹ̀ mú ọjọ́ ìṣẹ̀ṣe, wọ́n jẹ́ ọjọ́ méjì yẹn péré là ń celebrate nílẹ̀ Yorùbá. Ó ní ìtumọ̀. Ọjọ́ tá a kó gbogbo ọ̀kọ̀ àtàdájù lẹ̀ tá a láàbára wa jagun mọ́, ọjọ́ tá a gbọ́dọ̀ mọ rántí láéláé ni. Ọjọ́ tí ojú wa mọ́ gangan pé adélé ayé ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe, ọjọ́ tá a gbọ́dọ̀ máa rántí ni. So kò yọ ẹnìkankan lẹ̀, pàápàá jùlọ àwọn olóṣèlú wa. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá ló jẹ́ kó yẹ àyájọ́ ọjọ́ 23 oṣù kẹsàn-án gbogbo ọdún. Ó yẹ kí wọ́n máa fún wa lọ́lídé ẹ̀, káwọn ayé lè mọ̀ pé a tún ní ọdún kan pàtàkì tá a gbọ́dọ̀ máa ṣe. Torí kò sí ọdún kankan tó dáa tó ọdún tí a bá sọ pé ìrẹ́pọ̀ dé, a ò dẹ̀ bára wa jà mọ́. So nídìí èyí la ṣe látàná sí làwọn èrò ti ń dé ní àwọn ibi tá a rí yàrá sí nínú ọgbà yunifásitì ń bẹ, conference center wọ́n a ti gba yàrá rẹpẹtẹ ń bẹ, alumni a ti gba yàrá rẹpẹtẹ ń bẹ, ní ICT a ti gba yàrá dálẹ̀ ń bẹ rẹpẹtẹ, tó jẹ́ pé àwọn èèyàn ti ń dé sí adẹ̀ tí ń check wọ́n in lákọlábo, àwọn olóyè ìlú gbogbo oríṣiríṣi, àwọn cultural kìíní, àwọn Kogi wọ́n kó culture wọn bọ̀, àwọn Ìṣẹ̀kírì wọn ò tiẹ̀ jẹ́ ká sinmi láti ìjẹta, gbogbo wọn kó cultural team wọn bọ̀ wá. So àwọn Ọ̀yọ́ wọ́n kó cultural team wọn bọ̀, àwọn Ìjẹ̀bú wọ́n kó cultural team wọn bọ̀. So àwọn nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. A dẹ̀ nírètí wípé ńgbà tá a bá fi ṣe tán, tá a bá fi parí, tá a fi kó bí lọ́la, gbogbo ẹ̀ á júṣe. Bí àwọn ètò náà ṣe lọ ni pé láti aago 8 àárọ̀ láti wọnú gbọ̀ngàn ICT tí wọ́n pè ní hall fún symposium yẹn á gbà wá níbi wákàtí 3 sí 4. So nítorí pé bí ọmọdé ò bá bá tàn yóò bá àrọ́bá. Àwọn akẹ́kọ̀ọ́ gboyè nínú ọgbà University of Ife náà ni wọ́n fẹ́ wá dá wa ní ẹ̀kọ́. Àwọn tí wọ́n wà ní abala ti àṣà àti èdè, àwọn náà fẹ́ wá kọ́ wa ní ẹ̀kọ́ lórí nǹkan tí a gbé dání. Alága wa ní ọ̀la kò ń sọ òdú ni, kò ń ṣe àìmọ̀ fún olóko. Òun náà ni Ọ̀túnba Justus Olúgbénga Daniel, the former governor of Ogun State, present Federal Republic of Nigerian senator. Àwọn ni alága ọ̀la. Lágbára Ọlọ́run kọ́lọ́run kó mẹ́sẹ̀ gbogbo wọn dé ọ̀dọ̀ wa láyọ̀ àti àlàáfíà. Gbogbo àwọn honourables la pè, àti ìmọ̀ mélòó nú wọn láàrí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ìfẹ́ hàn pé àwọn ń bọ̀ bá wa ṣe lọ́la. Bí ètò ọ̀la ṣe lọ nìyẹn. Nígbà tí à ń kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ Baṣọ̀run Kúnlé Olóyèdé Adéṣọ̀kan, tí à ń kí wọn káàbọ̀ sí ilẹ̀ Ifẹ̀ níbi tí ojúmọ́ ti ń mọ́ wá, níbi tó jẹ́ ìpìlẹ̀ orírun Yorùbá. Fáǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá lórí ẹ̀rọ ayélujára, àwọn bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀, àwọn náà ni igbákejì ààrẹ fún ẹgbẹ́ ìdáǹdè Oòduà, àwọn náà ni a rí. Ìbéèrè tí a tún fẹ́ tẹ̀síwájú bàbá, àwọn oríṣiríṣi àṣà tí Yorùbá ní tí ẹ sọ pé a fẹ́ ṣàfihàn wọn lọ́la òde yìí, bí irú àwọn àṣà wo là ń retí lọ́dọ̀ àwọn tí wọ́n ń bọ̀ láti wá fi hàn wá? Ẹ ṣé olóòtú. Nínú àwọn àṣà tí wọ́n ń gbé bọ̀ lọ́la, àwọn Ọ̀yọ́ ń pe eégún kan ní dáná fojúrà. Eégún dáná fojúrà ó wá pa idán fún wa. Àwọn Ìṣẹ̀kírì wọ́n láwọn fẹ́ wá jó ijó, wọ́n ń bọ̀ wá jó ijó ìbílẹ̀ wọn. Then àwọn Oǹdó wọ́n ń pe ijó wọn kan ní ijó Obitun. Wọ́n bọ̀ wá jó hàn wá bí wọ́n ṣe ń jó. Ijó Obitun ní ìpínlẹ̀ Oǹdó. Ní ìpínlẹ̀ Oǹdó gangan, àwọn Oǹdó. Then àwọn Èkìtì wọ́n ń bọ̀ wá pẹ̀lú àwọn ẹlẹ́sà
wọ́n ń bọ̀ wá pẹ̀sà, wọ́n sì ń bọ̀ wá jó ijó Èkìtì fún wa rẹpẹtẹ, kódà wọ́n ó tún ṣe oúnjẹ Èkìtì fún wa jẹ náà. So káàkiri ni ìlú ló ń farahàn pé àwọn fẹ́ dá sí. Àwọn tí wọ́n dẹ̀ wà ní diaspora, kódà lókè òkun àtàná làwọn tí wọ́n ti ń dé sí bíbá yìí. Àwọn pásọ Bánwò, Dr. Kúnlé Kòséjù, gbogbo wọn ni wọ́n ti dé. Then àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú míì káàkiri diaspora, kálukú wọn náà ń fìfẹ́nú wọn hàn pé àwọn fẹ́ kí ìlú àwọn wá, báwọn ò tiẹ̀ lè wá, wọ́n á dẹ̀ fowó ránṣẹ́ sí wa pé àwọn fẹ́ kí ìlú àwọn wá. So bẹ́ẹ̀ lóríṣiríṣi iṣẹ́ ní nǹkan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́la. Ẹ ṣé bàbá, ní àlékún sí ìbéèrè tí ẹ ṣẹ̀ dáhùn tán yìí, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ilẹ̀ Yorùbá ìlú kọ̀ọ̀kan ni wọ́n ní oríkì tiwọn, tó jẹ́ pé oríkì ìsìrè Yorùbá pàtàkì rẹ̀ púpọ̀. Ṣé ètò wà fún àti kí oríkì ìlú kọ̀ọ̀kan náà nínú ètò tí ó wà ńlẹ̀, àbí báwo la ṣe fẹ́ ṣe? Gbogbo ohun tó bá jẹ mọ́ àṣà ìlú kọ̀ọ̀kan lọ́la láàyè gbà fún. Pẹ̀lú oríkì? Àtoríkì àtijó, àtoríkì, àtorin, so gbogbo ẹ̀ ní àyè wà fún. Bàbá mi, mo fẹ́ béèrè ní àfikún sí ti atọ́kùn tí wọ́n ti sọ ní ọ̀la, kí n ti ọ̀kọ́ béèrè náà, tí a bá máa wo bí 30 ọdún sínsìn, tí àwọn ọba Yorùbá, àwọn kábíyèsí, gbogbo wọn, àwọn lóyè tí wọ́n bá parapọ̀ fún èyí tí a fẹ́ ṣe yìí, pàápàá jùlọ kí Yorùbá kí wọ́n jẹ́ ìkan, kí ni àbájáde ẹ̀ máa jẹ́ ní 30 ọdún sísìn, pàápàá jùlọ ibi tí ilẹ̀ Yorùbá ń lọ? Ó ṣe sórí 30 ọdún tẹ́ ń sọ yẹn tí ẹ̀ jìnnà jù. Ó tún jìnnà. Bẹ́ẹ̀ ni, bí irú nǹkan tí à ń ṣe yìí bá lè fìdí múlẹ̀, ẹ̀rí àrídánilójú pé ilẹ̀ Yorùbá ó tẹ̀síwájú yọ́pọ̀, torí tí fa ìfàsẹ́yìn ní gbogbo ìlú náà nígbà tógun bá wà, tọ́tẹ̀ bá wà, tí dúkù bá wà láàrin àwọn ọba wa. Ṣùgbọ́n tí irú eléyìí tá à ń ṣe bá ti ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn ọba wa, tí ìṣọ̀kan bá ti wà, ìlọsíwájú ti dé, kò jù bẹ́ẹ̀ lọ. Ní ìtẹ̀síwájú ìbéèrè wa lọ́dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ Baṣọ̀run, tí wọ́n sì jẹ́ igbákejì ààrẹ fún ìdáǹdè ọmọ Yorùbá tilé toko, inú wa dùn láti gbọ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n láǹfààní láti wálé, tí wọ́n ń bẹ lókè òkun náà ni wọ́n ti ń dé, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń kà wọ́n, inú wa dùn. Ọ̀nà wo làwọn náà fẹ́ gbà ṣèrànlọ́wọ́ fún àwa tí a wà nílé láti jẹ́ kí ètò yìí kó tẹ̀síwájú, àbí ọ̀nà wo làwọn gan ti gbà ṣèrànlọ́wọ́ fún ètò yìí? Wọ́n ń gbìyànjú. Ohun tó ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bí òwe Yorùbá tó ń sọ pé ilé ni àbọ̀sínmi oko, èyí tí àwa ń fi báwa ṣe gbé ètò ìkalẹ̀ síwájú wọn ni wípé ètò yá fún ẹnì kọ̀ọ̀kan wọn láyè láti máa rántí ilé ẹ̀. So à ń rọ̀ wọ́n bọ́n ṣe wà ní Òkè Ọya yẹn, èyí tó bá lè fi owó gbé kábíyèsí ìlú ẹ̀ dìde pé kó wá participate nínú ètò yìí, kó náwó ẹ̀, ẹ̀ ń bá lè gbé àṣà ìlú ẹ̀ dìde kó náwó ẹ̀, ẹ̀ ń bá lè gbé oríkì ìlú ẹ̀ dìde kó náwó ẹ̀. So participation tí wọ́n nìyẹn. So a lè sọ pé bó bá jẹ́ pé owó tí wọ́n fi ń wọ bàálù lásán wọ́n kó lé wa lọ́wọ́ tí wọ́n pé ká fi gbé kábíyèsí àwọn wa, kábíyèsí yẹn àtàwọn òjòyè pàápàá, àtàwọn òjòyè wọ́n wà. So la fi ní ẹ má dára yín láàmú, ẹ jẹ́ káwọn ọba yín jíṣẹ́ fáwọn ẹbí yín pé àpèjẹ kan ń bẹ tí gbogbo wọn gbọ́dọ̀ máa ṣàjújọ kájọ máa ṣe ní ọdọọdún. So kíní yẹn ò tí ọdún àti celebrate
the end of Kiriji War a ti celebrate ẹ̀ ti pẹ́. Ó tọ́dún mélòó? Ó ti pẹ́ kò sí ọdún kan tí a kì í celebrate ẹ̀, but in the recent time like be 5 years ago àwa gbé sókè ju bí tàtẹ̀yìnwá lọ, pàápàá jù lọ bàbá wa Professor Banji Akintoye níbi ọdún 4 àtọdún 3 sẹ́yìn àwọn ni wọ́n ń ṣe agbátẹrù àwọn náà ń jẹ́ gbòógì tó mọ ìtàn yẹn tó mọ̀ tán yẹn tí wọ́n dẹ̀ ń sọ bí ó ṣe rí gẹ́lẹ́ lásìkò ìgbà náà. So àwọn gangan ni wọ́n encourage àwa tí ò jẹ́ ká lè gbàgbé ẹ̀. So àti ọdọọdún là ń ṣe. So bó tiẹ̀ jẹ́ pé bàbá wa ń sìn wọ́n sí nílé, àwa tá a wà nílé ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀. Bó o dẹ̀ ṣe sí nílé ẹ̀ náà ẹ rí wọn live lọ́la tí wọ́n bá wa sọ̀rọ̀, ìyẹn bàbá Professor Banji Akintoye. So bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn. Kìí ṣe ọdún ọjọ́ téèyàn lè gbàgbé tó kò mọ́ ní gbàgbé ni nínú ọ̀rọ̀ ìtàn àti ìran Yorùbá ní ọjọ́ 23 oṣù kẹsàn-án gbogbo ọdún pátápátá la gbọ́dọ̀ máa ṣe. Ẹ ṣé bàbá, fún àǹfààní ẹ̀yin tí ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí lórí ẹ̀rọ ayélujára, àwọn bàbá tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ àwọn náà ni Báṣọ̀run Olóyèdé Ọlákúnlé tí wọ́n sì jẹ́ Adéṣọ̀kan tí wọ́n jẹ́ igbákejì ààrẹ fún Yorùbá, ìdáǹdè ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ wà lórí òkè òkun ẹ ti gbọ́ tí wọ́n ti bá wa sọ̀rọ̀ tó pọ̀ pé ẹni tó sọ lẹ́nu ó sọ àpòyàkọ́. Eléyìí wá ń jẹ́ ohun tí a fẹ́ kí àwọn tó kù tí wọn ò tí ì máa dá sétò yìí káwọn náà kí wọ́n fi ṣe àríkọ́ṣe, torí pé Yorùbá ìṣọ̀kan Yorùbá òun náà ni ó jẹ ètò yìí lógún, ló jẹ wá lógún, ló fi jẹ́ pé ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdọọdún ni à ń ṣe àyájọ́ ìṣọ̀kan Yorùbá. Lẹ́ẹ̀kan sí bàbá, àwọn wo ni ẹ tún fẹ́ dárúkọ tí wọ́n ti ṣe bẹbẹ tí wọ́n ti ṣe nǹkan ńlá fún ètò yìí? Ọ̀pọ̀ èèyàn ló ti ṣe máa dárúkọ tó bá wá pé ká máa dárúkọ ilẹ̀ asú tó bó ṣe jẹ́ nìyẹn. Bàbá mi, mo fẹ́ béèrè ní sà, gẹ́gẹ́ bí bàbá wa tí ẹ dárúkọ Professor Ọlábánjí Akíntóyè bí wọ́n ṣe jẹ́ àgbà nínú ọ̀rọ̀ Yorùbá tí à ń ṣe yìí, ipa wo gangan ni àwọn gangan ti kó? Mo fẹ́ kí àwọn ènìyàn Yorùbá wa káwọn náà gbọ́, nítorí pé àwọn tí wọ́n sì jókòó tẹ́tẹ́rẹ́ tí wọ́n ti dìde, bóyá ó máa gba àwọn náà níyànjú. Àpọ́nlé, kéèyàn pọ́nyàn lé, kéèyàn buyì kúnyàn. Bàbá yẹn ní gbogbo ọ̀nà ẹran ló fi lẹ́ran àpọ́nlé lára, torí pé ẹni tó lè tó dédé ọjọ́ orí tí bàbá yẹn wà kó tún wá dúró lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ àṣà kan, ọ̀rọ̀ òmìnira kan nǹkan kan tí ó sì kó ń bẹ̀ gbà kankan. Kò sí èèyàn ò lè máa rìn láyé ìkórí máa mì, kò sí ẹni tó pé tán nínú gbogbo wa pátápátá. Ìyẹn ló fà tó jẹ́ pé gbogbo ìgbà pátápátá tí wọ́n bá ń sọ̀rọ̀ Professor Banji Akintoye pé èmi máa ń ṣí fìlà mi ni, torí ẹni ọ̀wọ̀ ni wọ́n. So nínú ọ̀rọ̀ Yorùbá wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Tẹ́ bá jókòó ti bàbá tí bàbá bá sọ̀tàn rẹ̀ ẹ fẹ́ lè máa lami lójú. Nínú ìwọ̀nba ìtawà bá wọn rìn ní some 6 years ago tá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bá wọn rìn, tápá ń bá wọn rìn, a ti mọ nǹkan tó gbéṣe lórí ọ̀rọ̀ Yorùbá. For instance, kéèyàn tó kó nínú ìlú ẹ̀ kó sì torí ọmọ ẹyọ kan kó ní òun lọ jókòó ní ẹ̀yìn odi torí òun fẹ́ kí ìyà jẹ ọmọ yẹn. Tí wọ́n bá béèrè lọ́wọ́ wa, wọ́n á béèrè pé ṣóun ló bí ni. Àwọn èèyàn ní kó díẹ̀ bí ebi dùn struggle náà láti jọ pàdé gbogbo wa. Ọlọ́run ọba láǹjú lọ gbogbo ìgbà tí bàbá wọn bá lóun lé ayé kò ní fi rádaràda bẹ̀rẹ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run bọ́jọ́ orí wọn ṣe ń lọ sókè yẹn, àfọ̀n wọn Olódùmarè á jẹ́ kó gbó, tó bá gbó
kò ní rẹ̀ dànù lágbára Ọlọ́run. àmì àṣẹ. So àdúrà làwa fi ràn wọ́n lọ́wọ́ ní gbogbo ìgbà. Ṣé. Ẹ ṣé gan ni bàbá wa. lẹ́ẹ̀kan sí orúkọ yín àti ipò tẹ́ dìmú pẹ̀lú ètò tó ń lọ lọ́wọ́ nílùú. Torí pé bẹ́ẹ̀ ṣe ń gbé ilẹ̀ ń gbé síra wọn. Báṣọ̀run Kúnlé Olóyèdé Adéṣọ̀kan, Vice Chairman Homeland Yoruba Regional Alliance, and Báṣọ̀run fún Ìdáǹdè. So kò jù bẹ́ẹ̀ lọ. Then Ìdáǹdè ò dá dúró, àwọn ẹgbẹ́ ló submit sínú ẹ̀. Yoruba Regional Alliance ò dá dúró, àwọn ẹgbẹ́ ni wọ́n submit sínú ẹ̀. Ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ tèmi gangan tí mò ń ṣe ààrẹ náà ń pè ní Federation of Yoruba Consciousness and Culture. Federation of Yoruba Consciousness and Culture, FYCC, Alájọbí. ẹ bá wa túmọ̀ ẹ̀ sí Yorùbá. Alájọbí ni túmọ̀ ẹ̀. Alájọbí. Bàbá wa, ẹ ṣé gan ni fún gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ti gbà yín ní ọ̀sán yìí. Mo fẹ́ kí àwọn èèyàn wa tí wọ́n wò wá nílé lóko lọ́nà àti lẹ́yìn odi, mo fẹ́ kí wọ́n mọ̀ pé ní àárọ̀ ọ̀la tí wọ́n máa ṣe symposium nínú conference center, pàápàá jùlọ the cultural display tí wọ́n máa ṣe ní ìta. Koiki Media is going to be live, and from morning till afternoon, títí tí gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe tó fi máa parí. Koiki Media is going to be live, so follow us, be of support. Gbogbo yín náà lẹ mọ ẹni tó jẹ́ ọ̀gá wa Ọláyọmí Koiki. Bàbá mo fẹ́ kẹ́ bá wa fi ọ̀rọ̀ àdúrà kẹ́ fi ránṣẹ́ sí Ọláyọmí Koiki tó ń wá. Ọláyọmí ọmọ mi ni, ọmọ dáadáa ni. Bó ni ó ṣe rí, ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ ní máa mú kí babaláwo dé ifá lọ́rọ̀ ọ̀run. Ọláyọmí ti rí òní, ó sì ti pèsè ọ̀la rẹ̀, ọ̀la náà ò ní bàjẹ́ mọ́ lórí. àmì àṣẹ. Gbogbo ohun tó kó kalẹ̀ yẹn tí ń dùn nú ẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kéṣù ọ̀nà ọwọ́ bàjẹ́ sí. Òun ṣòro bájà bó ṣe wà yẹn nítorí pé àkàndá Olódùmarè ni. Ẹ ṣàjẹ́ kó máa ṣe lọ bó ṣe ń ṣe yẹn. Ọlọ́run ọba Olódùmarè àti àwọn alálẹ̀ wọ́n bá mi dúró tì, nǹkan kan ò ní ṣe láéláé. Then gbogbo àwọn medias tó wà tí wọ́n jókòó ti ọ̀rọ̀ pé dọ́dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ ìyá ètò pátápátá, Ọlọ́run ọba láǹjú lọ yóò bá mi dúró tì wọ́n. Wọn ò ní ṣe ọ̀rọ̀ sọ, ọ̀rọ̀ tí ẹ sọ tí wọ́n á máa sọ pé ẹ máa wá wọn káàkiri, ẹ ní sọ. Ọlọ́run ọba láǹjú lọ kò ní jẹ́ kí gbogbo yín ọ̀rá ṣáájú lágbára àwọn tó nílẹ̀ tó àbàwọ́n ètò. Ẹ ṣé gan ni bàbá wa. Lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep. Today being the 22nd of September 2024, and the time is 3:31 p.m. Nigerian time. Join us tomorrow morning by 8 p.m. as we go live again. 8 a.m. I don't know me. Join us by 8 a.m. tomorrow morning as we go